ẹ̀yin èèyàn mi ẹ wò ṣe rí lórí ọ̀rọ̀ Olu Alo yìí in fact ó lágbára. mo fẹ́ kẹ́ wá lọ gbọ́ ohun tí Iyalaje sọ lórí Rotimi Daniel program tí wọ́n ṣe. ẹ wò in fact Iyalaje gan ṣe kí ni wọ́n fàájà gidi gan bẹ́ẹ̀ ni. ẹ wò ẹ bá jẹ́ sọ nǹkan tí Iyalaje sọ fún yín ẹ wá lọ gbọ́ bí wọ́n ṣe sọ ọ̀rọ̀ yẹn gangan níbẹ̀ mọ́ ṣe fà á tán fà tó tóra wọn níbẹ̀ ẹ wá lọ gbọ́. sẹ́ǹdì kínní sí mi pé wọ́n dárúkọ mi mo ní àkílódé dẹ́ mo wá gbọ́ tán sọ̀rọ̀ Kọ́lá wọlé wọ̀rẹ́bà. wípé tẹ bá ní connection kankan pẹ̀lú ẹ tètè block ẹ. àbí Kọ́lá wọlé ló bà péjì ẹ jẹ́. àwọn èèyàn ti pè mí most táwọn èèyàn fi take péjì ẹ tí wọ́n fi take ẹ serious some people are really complaining èmi gan sọ pé mo máa ṣètò mo máa hands off because báwo ni Kọ́lá wọlé ṣe máa sọ pé òun fàájà nation ṣé wàá ọ̀ sí lórí ìkànnì yìí kí wọ́n mọ orú èèyàn tí Kọ́lá wọlé jẹ́ ni. Kọ́lá wọlé tó jẹ́ pé ìgárọ̀ ọlọ́ṣà gidi ni confam tó dẹ̀ fẹ́nu ara ẹ̀ sọ tó ṣe wọnú chọ́ọ̀chì tó lọ máa ń jí gbogbo instrument tó lọ máa ń tà káàkiri. ṣé ẹ mọ̀ wípé ẹlòmíì máa ní past tí ó dẹ̀ ní fẹ́ jẹ́ ká máa fi past yẹn wò. even with his past lẹ́yìn ìgbà yẹn mo ṣe show fún more than 5 times bọ̀bọ̀ yẹn tún wá lọ sí ó gbọ́ pé Agbala Gabriel lọ sí Kòròdú pé wọ́n ń ṣèsọjí ìta gbangba lọ́dọ̀ àwọn bàbá Grodoma kí lorúkọ ẹni tọ́jọ́ wà níbẹ̀ yẹn kó gódógbó àbí kí ni bàbá yẹn jẹ́ wọn ò mọ̀ rí o. parí olódó God bless you wọn ò mọ̀ rí ó kàn fàájà lọ síbẹ̀. He now introduced himself as a pastor so pé kìnìkan ó lọ mú Agbala Gabriel ló mọ̀ yín ò tiẹ̀ bá sẹ́ni tí ó lọ mú àwọn tó wà bẹ́ẹ̀ mọ́lẹ̀ kìnìkan àwọn tó wà bẹ́ẹ̀ wá sọ pé àpàtẹ́ sí pé pastor ní nǹkan kan pé ó wá lóun tiẹ̀ fẹ́ jẹ́rìí nǹkan tó rò bí ni pé wọ́n máa fohùn ṣe bí kò máa give testimony ìta gbangba wọ́n máa fi àpá pé because ó wá lóun fẹ́ give testimony ló ṣàṣọ pé òun jalè ó ṣe gbogbo ó bìlí pé wọ́n lè bá ọ̀ṣọ́pá wọ́n ṣe ìsọjí ìta gbangba miracle crusade yẹn wọ́n máa gbé microphone kó máa sọ̀rọ̀ pé ó lè gọ́rọ̀ ọlọ́ṣà ó ti pa kinní kan ó ti ṣe gbá ó lẹ́wọ̀n ó ṣe gbá ó ṣe gbogbo ẹ̀ ìyẹn wà lẹ̀ so ìgbà tó wá mú ẹni yẹn mọ́lẹ̀ ẹni yẹn pásọ̀ wá ní òkè bóyá kó máa ṣe Sunday school teacher ṣé Sunday school teacher máa ń gbowó ni ó ní láti ṣí owó oṣù bíi mélòó kan sí Àgbàlá ó lágbàlá jẹun lówó sẹ̀ kò síbi tí òròjọ́ dé this is the person tó tún lọ bá wọn pásọ̀ wọ́n ti dárúkọ pásọ̀ yẹn bí lẹ́ẹ̀kan ó lọ bá máa yẹn ó ní ó lọ ń rojọ́ fún that man kò lè ṣe ìwádìí kò lè ṣe investigation mo jáde fún pásọ̀ yẹn like anything because I don't bloody care yes bóyá sí ẹ̀gbọ́n mi dògbà kí ló kọ́ máa kọ́ báyìí wọ́n pásọ̀ kọ́ báyìí tó pe rẹ̀ ní pásọ̀ kọ́ báyìí tó náà máa ń sọ̀rọ̀ báyìí òun náà wá lọ ṣàpapín wọ́n wá ń gbowó ìgbà tó yájú tó náà ti máa mú wọn that pastor owó tí wọ́n tún wá dá fún wípé kó fún Kọ́lá wọlé ó tún wá kówó jẹ ìpè mi lọ́kàn God bless you ẹnìkan tó kàlẹ̀ pé ìpè mi lọ́kàn wọ́n wá kó wọ́n dá owó fún ìpè mi lọ́kàn wà á kówó fún un pé bọ̀bọ̀ yìí tún jáde síta wọ́n sọ pé òun pe àwọn kan wọ́n sọ pé àwọn ti fún ìpè mi lọ́kàn ní 10,000 kan wọ́n làwọn fún ní owó kan wípé ó tún wá disgrace ìpè mi lọ́kàn lórí afẹ́fẹ́ ẹni tó help ẹ bó ti ṣe pé Ọlọ́run ló tú wọn ká nǹkan tó pa wọ́n pọ̀ ló tú wọn ká alátẹnujẹ làwọn méjèèjì ìgbà táwọn èèyàn wá padà pè mí tí mo wá ń ṣe show tí mo pè ẹ́ kí n tó ṣí ẹ̀ show yẹn mo pè ẹ́ kí n tó dá sí I called you courtroom la wá tí ọ̀rọ̀ bá rojú lórí ìkànnì tá a wà yìí àwa máa jáde a máa sọ̀rọ̀ and I have to do my investigation tó máa ṣe gbé ọ̀rọ̀ wá lórí social media ní kọ́là wá ṣe ń gbà ní courtroom àwa máa tọ́ pínpín títí wá ṣọ́rọ̀ tẹ́ni gbé wá ṣòótọ́ ni torí gbogbo ọ̀rọ̀ lórí social media if you believe anything you see on social media you're on your own don't believe anything you see on social media. ìgbà tí mo dẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí kí ló wọ́n gbẹ́jẹ̀ wá sí courtroom mo dẹ̀ dájọ́ mo ní nǹkan tó ṣẹlẹ̀ pé èmi ò ní báyìí màmá yìí sọ̀rọ̀ I'm not going to see anything about this woman we are not going to support her until tèmi bá rí ojú ẹ̀ tó bá show èmi ò gbọ́ voice note pé wọ́n ní màmá kan ń sunkún I don't want that. Then the second day or the third day you posted the video tí màmá yẹn ti jáde tí gbogbo wa rí ojú ẹ̀ then I came out and analyze it no èmi ò bloody care even though gan mi tí Agbala Gabriel gan tún ṣe tí mo rí pókù díẹ̀ káàtó mo jáde síta mo tún sọ tí wọn pé no má gbé yẹn wá àwọn èèyàn fẹ́ pé Iyalaje ṣe ẹkùn sọ báyìí sí Agbala Gabriel èmi ò sì di irọ́ o mi ò rẹ̀ kí n sápamọ́ sẹ́yìn ìka kan tí bá support ẹ lónìí tó bá di lọ́la tó bá ṣe nǹkan tí ò dá máa jáde máa kó fún ẹ o bọ́ mi now I'm in United States of America èló ni mo fẹ́ ná èló ni mo fẹ́ ná bẹ́ẹ̀ni èmi tí mo bá lè máa fúnyàn ní 1 million naira tí mo fúnyàn ní 2 million naira lórí show mi tí mo fúnyàn kéle èló ni wọ́n fẹ́ fún mi Nàìjíríà tó máa sọ pé mi kí n má lè sòótọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ bá ń fún mi lówó gan tó bá ń fún mi ni kó mú dání I don't care
òótọ́ I gbúdọ̀ told òótọ́ you. kì í sí tọ́ bẹ́ẹ̀ ni Yeah. Ìgbà tí mo dẹ̀ bẹ́ẹ̀ ni. ṣe show, àwọn èèyàn sọ pé àwọn Iyalaje ti dá sí, people started coming with investigation and I called you. Mo ní show kíní tó ṣe yìí, mo ní bí báyìí. Mo ní ìyá yẹn òkè gbàjarì tó, ó ní kí n sọ ní voice tó, mo dẹ̀ send voice tó ṣe pé ẹ má àwọn tó lọ ṣe interview yẹn kó má tọ̀rọ̀ bọ màmá ìlẹ́nu. Màmá bẹ́ẹ̀ ni. kí ló ṣẹlẹ̀? Béèrè question kí màmá down. I study mass communication, mo dẹ̀ ti practice more than 30 years. I'm a broadcaster. Béèrè question kí màmá down. Ẹ má máa fi answers in between. Ó dẹ̀ kí mi dáadáa, ó ní òkè kí n ṣàlàyé sí voice note kó o lè send ẹ̀ sí wọn kan padà kan dẹ̀ lọ béèrè. Mo dẹ̀ sọ fún ẹ pé mo ti download show ẹ o, mo fẹ́ post ẹ o, mo dẹ̀ máa fún lágbájá àti lágbájá. I told you, mo gba permission lọ́wọ́ ẹ, you said yes. Then I asked you another question. Mo ní báwo ni a ṣe lè get information on people because a gbọ́dọ̀ káwa tó máa ṣe àwa máa ṣe investigation tiwa, a gbọ́dọ̀ mọ̀. You said you would get back to me. It was mo dẹ̀ sọ pé ẹnìkan báyìí fẹ́ lọ. I mentioned the guy's name that he said he wanted to go. And lórí show mo wà, this is Iyalaje. Kí ẹ sọ wípé ó máa get in touch ló ń jẹ́ MC Wise. I mentioned his name tó wáyé kó bá record mi wá rí pé mo dárúkọ ẹ̀ síbẹ̀. Mo ní ẹnìkan fẹ́ lọ. Mo nítorí a gbọ́dọ̀ ṣe investigation ní courtroom tó bá gbẹ́jọ́ wá a máa ṣèwádìí. Tó bá gbé wá tó bá ní gbogbo ẹjọ́ tó bá gbé wá ló bá ń gbà. Wàá wá rí pé ó máa mú ẹ ṣe Ọlọ́run. And later, you know, after the show, people started calling me. I want to more young, I want to shake it, okay, Oda, this is the information. You can call the person. Our question to Mama Bere. Then we move on. A mini courtroom, kò sí ẹjọ́ tó gbé wá, máa investigate. We have to, because I gbọ́dọ̀ say, okay, I gbọ́dọ̀ méjèèjì courtroom ni now. I gbọ́dọ̀ wà neutral. Ká gbélé yìí, ká má ṣàbòsí. Ibi tí màmá bá ti sọ pé okay o màmá ibi báyìí ló kù díẹ̀ káàtó a máa sọ ibi tó Olu Alo ti sọ pé nìkan a máa sọ báwa ṣe ní courtroom nìyẹn ó dẹ̀ wà glaring kò sẹ́ni tó máa bímọ tí ò ní rí ọmọ ẹ̀ tí ò ní pariwo síta. For years. Àwa ń gbé oyún ẹni tó bá rú oyún béèyàn bá rí ọmọ gan lẹ́gbẹ̀ẹ́ títì kó tó tọ́ kó tó dàgbà ńkọ́. Àwa obìnrin á bí ọmọ tó bá rú oyún tó fi ọmú ẹ̀ tó fún ọmọ ní ọyàn. Tó sùn tó wo tó fi tọ́ ọmọ tọ́mọ fi tó bá yẹn tó bá jáde gan tó bá pẹ́ kó tó wọlé ògbó tó fi ọmọ pariwo pò wá ó jẹ́ ẹran ni. Jésù ló sọ fún wa nínú Bíbélì wọ́n ní àgùntàn 100. Wọ́n sọnù bẹ́ẹ̀ ó kọ́ 99 lẹ̀ Jésù wẹ́jọ kan lọ. So which is what we have to do for this lady. So I'm in support pé ká wá and I don't care pé ẹnìkan jẹ́ pastor I'm a Christian that doesn't mean èmi ò kí ń ṣàbòsí. Pastor ẹgbọ́n ọmọ jáde ibi tó ọmọ bá wà. Tí ọmọ bá há síbi kan ẹ jẹ́ ká mọ̀ ibi tó wà náà ó yẹ kó explain for we don't even need this explanation on social media. Let him go to Yayabo ìyá Yẹmisí kó lọ sọ fáwọn family pé bó ṣe rí nìyí. Kó lọ fáwọn family. Kó lọ sọ fáwọn family yẹn náà kí ló ṣẹlẹ̀. Ó ṣe wá jẹ́ pé nígbà tí ìwọ pé ìyá Yẹmisí wípé ọmọ yín sọ pé tó bá ti jẹ́ kó mọ ọ̀rọ̀ tó bá ti jẹ́ kí n rọ́mọ mọ́ o kìnìkan for live mi ò ní kékeré mi ní gbọmọ mọ́ ó ṣe wá jẹ́ láti ìgbà yẹn náà làwọn ìyá yẹn ò ti gbúrò ọmọ kí ló ń ṣẹlẹ̀ kí ló wà láàrin yẹn irú ìjà wo lẹ́jà. Ó fi ìyá yìí ní ìjọ mẹ́ta péré onípe ìyá ló wá fi báìbù bá Olu Alo sọ̀rọ̀ wípé ṣe bí pásítọ̀ ni ẹ́ àwọn ló yẹ káwọn ìwọ ló yẹ kó tún máa fi báìbù fi wàásù fáwọn èèyàn kì í ṣe àwọn táwọn jẹ́ ìyá Ìyábọ̀ ló yẹ kí àwọn máa sọ nǹkan báyìí fún ẹ. So even though ẹ̀kọ́ tó wá jọ mí lójú pé ìyá yẹn kò tí ì rọ́mọ yẹn béèrè question lọ́wọ́ ẹ̀ láti títí dì sí láti 5 years ago yẹn kò tí ì rí béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló fàjà láàrin ìwà àtọmọ ọkọ ẹ̀ kò wá rí jẹ́ kò sí ìyá. So we need to know a lot of informations wà lóòótọ́ bí nǹkan tẹ́ni tó sọ̀rọ̀ tán yẹn a lot of èmi tẹ̀ sọ pé mo máa jáde lórí show mi mo máa sọ pé mi ò ṣe mọ́ mo fẹ́ hands off nínú kéèsì yẹn people are coming we have Yoruba community in France they have been talking to us we have the Obas over there níbo ló wà ẹ fún wa lórúkọ ẹ fún wa ní date of birth yẹ àwọn èèyàn ready láti gba sínú data ẹ gbé sínú ẹ fún wa ní date of birth Yẹmisí orúkọ wo gan ló wà nínú passport ẹ wọ́n máa wá country tó bá wà jáde náà. So nǹkan tẹ́mi wà after ni ṣé rí bọ̀bọ̀ yẹn gangan tó o bá dísọ̀nẹ̀ lórí iṣu ẹ̀ tó rí bọ̀bọ̀ yẹn mi gan fẹ́ kúrò lóbi ní mi ò bẹ́ẹ̀ ṣe mọ́ because àwọn èèyàn pè mí wọ́n ní òun support bọ̀bọ̀ Kọ́láwọlé yẹn wọ́n ní òun wọṣọ fàájá báwo ni gọ́rọ̀ ọlọ́ṣà ṣe máa wọṣọ fàájá. ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ìyá mi ṣe rí ọ̀rọ̀ aláṣọ dé ṣe mọ̀ wípé
à ń ta aṣọ fáwọn èèyàn pé ok ẹ jẹ́ ká mọ̀ fi ṣe kí náà ń pè kí ní awareness o pé báyìí wọ́n ti pastor báyìí. So he wanted to buy. Wọ́n rí pé lò pé since tó yẹ pé owó pọ̀ lọ́wọ́ ẹ̀ pé ń máa fún lọ́fẹ̀ẹ́ ni. But ṣẹ́rí gbogbo nǹkan tẹ́yìn wá sọ ẹ̀ pẹ̀lú gbogbo àwọn nǹkan tí ẹ tún gbọ́ nǹkan tẹ́nìkan sọ lórí WhatsApp call nsìn pé wọ́n mọ̀ dáadáa. Ẹ lọ́mọ pé kí o mọ̀ the only thing tó sọ fún mi ni mo sọ lénìí. Ẹ wá mọ nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ibùdó Olu Alo ìgbà tó dé nígbà tí ó ṣe ìgọrọ ọlọ́ṣà tó lọ sọ fún ṣọ́ọ̀ṣì Olu Alo wípé òun jí nǹkan òun sùn lọ sórí ọ̀tà àṣírí òun wá tú bla 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 ìyẹn wá sọ wípé ọmọ ẹ̀ kékeré tó gbé dání ìyàwó lọmọ yẹn ti ń jalè òun náà ti ń fẹ́wọ́ Olu Alo wá gba ọmọ yẹn lọ́wọ́ ẹ̀ that was the first time tí mo ṣe ṣòfò Olu Alo pé Olu Alo ó ṣe dáadáa ó ṣe o ó wá gbọ́ ọmọ yẹn lọ́wọ́ Kọ́láwọlé pé òun á máa bá a rán ní school. Ìyìn tó jẹ́ kọ́mọ yẹn di ọmọ tó wà lọ́dọ̀ Olu Alo ń gbà yẹn nìyẹn kò sọ yẹn mọ́rọ̀. Olu Alo wá ra báìkì fún ọ̀kadà tuntun fún chácháchá Olu Alo wá fẹ́ gbé ọ̀kadà yẹn fún wípé gba ọ̀kadà yìí mo fún ẹ wá ní òkè máa lágbájá rè máa deliver fún every week ó dẹ̀ ti sọ fún yẹn pé tó bá ti tó táìmù gan wá ṣí sílẹ̀ wá ní kó máa ṣe kí ni kó máa gbé lọ bó ṣe ná owó yẹn nínàkúnà tó bá gbogbo ẹ̀jẹ̀ nìyẹn Olu Alo wá bèèrè lọ́wọ́ ẹ̀ pé ọ̀kadà dà wọ́n ló deliver mọ́ ẹ bá ń gbọ́mọ ó bá fẹ́ ṣùgbọ́n gbọ́ ọmọ yẹn ó wà tọmọ yẹn wá rìn kiri gbogbo títì ọmọ yẹn lè máa wẹ̀ ọ̀sẹ̀ méjì ó dẹ̀ máa ń ṣépè tó bá bọ́ sórí show báyìí èpè burúkú ó máa wá mo block ẹ̀ gbogbo show mi mo rí page mo block ẹ̀ dànù ni ìgbà táwọn èèyàn dẹ̀ wá pè mí ibùdó àwọn bloggers àwọn tó jẹ́ speakers pè mí pé ṣọ́ra fún Rotimi Daniel o nítorí pé Rotimi Daniel òun àti bọ̀bọ̀ olè yẹn pé lára àwọn top fans ẹ̀ ní o pọ̀ ló ṣe máa bá ṣerú show báyìí tí irú bọ̀bọ̀ yẹn tó ṣe investigation lórí ọ̀rọ̀ ẹ̀. Iyalaje mo ní gbogbo evidence bí mo ṣe ran olórí burúkú yìí lọ́wọ́ o débi wípé ọmọ ẹ̀ ká ní mo Samuel wà nù lé lálẹ́ wọ́n á jẹ́rìí sí tí mò ń sọ ẹ̀ wọ́n ní gbogbo chat wa èmi àti bọ̀bọ́ ẹ̀ lọ́wọ́ pé school wo lẹ́rò pa lè mú nínú school mẹ́rin mo ní gbogbo receipt yẹn lọ́wọ́ tán kọ fún ní school yìí ẹ jẹ́ ká bá tọ́. ọmọ wò ṣe bó gbowó POS lọ́wọ́ Ẹ̀pàgbóyinká tún dáwó fún ní péèjì ẹ̀ wọ́n ní wọ́n máa ra POS fún wọ́n máa ra ṣí àtọ̀ umbrella fún wípé kó máa fi ṣiṣẹ́ ó ń dà gbogbo owó tán fún òun dà Agbala Gabriel fún lówó nígbà yẹn wọ́n ní pé wọ́n nígbà tó lọ bí ó lọ dọ̀bálẹ̀ o gbogbo ẹ̀ náà wà ní péjì ó wà tó ń bí òkú ń parọ́ ọmọ ni tó ń dọ̀bálẹ̀ tó ń bí Agbala Gabriel ìyẹn padà nìkan fún lówó ẹni tó wá rán fún wá sọ fún pé èlé náà fi ránṣẹ́ owó tó nǹkan nìyẹn aláìmoore ṣerú yẹn. tó gbogbo mi mọ̀ pé o mọ̀ nípa bọ̀bọ̀ ìyàwó yẹn kàn ń pè mí lọ́tún lọ́sí pé kí n stop nípa kí n má wọ́n ní kí n má fún ẹ ní support mọ̀ pé ìgọ́rọ̀ ọlọ́ṣà yẹn pé ó wọ t-shirt. Òun ni mo ti ṣe open disclaimer mo dẹ̀ ṣe máa ṣe fídíò disclaimer báyìí pé ibi tí wọ́n bá ti rí aṣọ yẹn lọ́rùn èmi kọ́ ó rà á ni o mi ìmọ̀ rí mi oníṣẹ́ kankan mo gbúdọ̀ ṣe disclaimer video lẹ́yìn èyí. because àwọn a lot of people are calling me wọ́n sọ pé Iyalaje you know you do investigation very well pé n tó bá mú kí Rotimi máa support Kọ́láwọlé pẹ̀lú gbogbo àwọn ìwà burúkú tó wù yẹn pé which is pé péjì Rotimi yẹn gan shake. Inú mi dùn pé most of àwọn tó ń wò wá lẹ́nu wọ́n mọ ọjọ́ tó kọ́kọ́ wá a day after ọjọ́ tó kọ́kọ́ bá mi sọ̀rọ̀ tó rí nọ́mbà mi tó bá mi sọ̀rọ̀ la ṣe live video tó wá sọ̀rọ̀ Olu Alo tó mi ìmọ̀ rí bí kankan mi ìránṣẹ́ kankan. ó kàn fẹ́ fi tó Olu Alo yẹn wọlé sí yín lára ni o. ó tún máa ṣe wà yẹn sìn ó sì tún máa ṣe show fún ẹ o ó máa jáde ó máa ti lọ sọ́dọ̀ speaker mi ó máa lọ ṣe show bẹ́ẹ̀ ni mo sọ bó ṣe ń ṣe nìyẹn ẹ bèèrè lọ́wọ́ owó tó gbà lọ́dọ̀ Ẹ̀pàgbóyinká dà tí wọ́n ń dá fún ní platform Ẹ̀pàgbóyinká dà mo sọ pé Ẹ̀pàgbóyinká náà mo pè lọ́jọ́ kìíní àná mo ní Ẹ̀pàgbóyinká ẹ̀ ń gbá géèmù ni o fúrákàlẹ̀ fún ọ̀rọ̀ ẹ̀yìn ọ̀rọ̀ Kọ́láwọlé ṣe o ṣó yẹ kẹ́ ẹ dáwó fún ní gbogbo ẹ̀ wọ́n làwọn fẹ́ ṣàánú ẹ̀ ní kó tiẹ̀ ní POS kó máa fi jẹ́ wọ́n lòun lu kọ́ sọ pé òun tó fẹ́ nìyẹn ẹ bèrè POS dà gbogbo owó tó ń fún kó máa fi ṣe business POS dà always coming to social media láti wá bá bẹ̀bẹ̀ ordinary Sunday school teacher ó ní pásítọ̀ Agbala Gabriel ló pé òun ò kì í ṣe òun fẹ́ máa gba owó oṣù so just be careful with the guy. Èmi o I don't have anything to do with him. Mo ti block Iyalaje ní gbogbo page mi. Ọlọ́run á ràn yín lọ́wọ́. So keep on pushing. You are doing a very good job. So it is well. I don't have anything to do with him. Disclaimer. Bẹ́ẹ̀ni, a máa ṣe disclaimer video. A ṣe disclaimer.
bẹ́ẹ̀ ni máa ṣe immediately tí n bá ti parí live video mi ò All ní right. wá yín tí sí ìyanu. Thank Amen. you so Bye. much. God bless you. Inú mi dùn yìí pé àsìkò yìí 2025 yìí Ọlọ́run ń ṣe kánmọ́kánmọ́ ni pé káṣírí àwọn ẹni bímọ bò. Ọláolúwa Abímbọ́lá Dàda náà dẹ̀ honourable ṣẹ̀wà ń bẹ̀ rárá. Ọláṣẹ́ni no. Triple D spiritual no. Yẹ́misí ṣẹ̀wà ń bẹ̀ rárá. Ìbítọ́pẹ́ ṣẹ̀wà ń bẹ̀ jíjà. Ìbítọ́pẹ́ mo bọ̀. Comfort ṣẹ̀wà ń bẹ̀ rárá. Glamour T no. Prophet Túndé Ekale Mr. no. Rotimi. Okay, Mr. Glamour T. Rotimi, Glamour T wà ń bí o. Ó yẹ bá wa sọ. Ekale kú ètò. Yes, sir. Ṣé rí ọ̀rọ̀ ọ̀gbẹ́ni tí ó ń sọ Ìkọ́láwọlé tèmi tọ́pẹ́ yẹn. Ẹ Bẹ́ẹ̀ni. kọ́kọ́ ṣe disclaimer tó lágbára fún. Ó lágbára That bẹ́ẹ̀ ni. is number one. Bẹ́ẹ̀ni. Number two, ṣé rí anybody tó bá ti wá bá yín tó ti ń fi orúkọ Jésù wọlé. Jésù náà dẹ̀ ti wọ̀nù yín o. Ó ní láàárín àwọn ènìyàn òun ẹni ibi àwọn ènìyàn bí wà. Anybody tó bá ti gbé story òun nídìí owó òun ṣe kinní kan fún Jésù òun ṣe kinní kan fún ẹ ti mọ̀ pé scammer lélẹ́yìí. I'm a businessman. Ìwọ táwọn a bá ti ń sọ̀rọ̀ business tó bá ti ń fi religion tó ti ń fi mọ́ business fún mi you are a gunner. So ara bí tẹ́ ti máa mọ àwọn tẹ́ máa bá dì nìyẹn. Then any other person ẹ make sure pé ẹ ṣe findings yìí ẹ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé bọ̀bọ́ yìí tètè fojú hàn o ká nípa ẹ ti wá gbé àwọn àṣírí kan àwọn iṣẹ́ kan lé lọ́wọ́ tó máa dojú gbogbo ọ̀rọ̀ tá a ti ń bá bọ̀ tó máa dojú ẹ̀rú kí lè máa ṣe at that moment. So ẹn tẹ bá dẹ ẹn tó bá fẹ́ ṣiṣẹ́ pẹ̀lú yín kó jẹ́ ẹn tó lórúkọ tóun gan ready láti protect orúkọ ara ẹ̀ tó mọ̀ pé igbá àbàjẹ́ kan ò gbúdọ̀ fọ́mọ̀ òun lọ́wọ́. Bẹ́ẹ̀ àwọn tí wọ́n lórúkọ tán ń lo church láti máa jẹun kiri yẹn ẹ sá fún wọn. A dúpẹ́ pé kò tí ì ju eléyìí lọ. Ìgbà tí Júdásì máa ta Jésù èló náà fún ṣó tiẹ̀ lè náwó ọ̀hún tó fi lọ pokùnso tẹ́lẹ̀ náà fi máa kú sẹ́nu mọ́tò owó ọ̀ngàn kò ní lè wó kò ní lè ṣe nǹkan kan fọ́mọ ẹ̀ torí ó ti pe ogun sínú ayé ara ẹ̀ báyìí. Now ọ̀rọ̀ Olu Alo àti ìyàwó ẹ̀ ẹ má jà relent. Ẹ má jà relent àtọ̀ because obìnrin yẹn gbúdọ̀ jáde a gbúdọ̀ mọ ibi tó wà. Ṣé ẹ ráwọn olórí burúkú máa ṣàǹfààní àwọn ẹrú ṣọ́ọ̀ṣì ẹrú pásítọ̀ táwọn náà tán pera wọn lábíyamọ tán ní jèrè ọmọ wọn tán máa sọ pé kí lẹ fẹ́ mọ́dẹ ibi tí ìyàwó ẹ̀ wà fún wá ìtẹ̀ṣe ń béèrè ìyàwó ẹ̀ ibi tó bá wù ló lè fi ìyàwó ẹ̀ sí irú ẹ̀ á ṣẹlẹ̀ síran wọn á bí mọ́lẹ̀ wọn ní rójú jẹun ọmọ. Ó yà mí lẹ́nu pé rúbọ̀bọ̀ yẹn tún lè lọ ra káàdì lórí fóònù ìyá arúgbó yẹn. It's a dangerous species. Ẹ sọ fún màmá yẹn kán má grant interview ní orúkọ yín fún anybody tẹ́ ẹ bá fẹ́ interview wọn ẹ máa ti pè wọ́n ahead tẹ́niyẹn bá dé kán ní kó pe ẹni tó ràn wá kó ṣe fídíò kan tó bá sọ̀rọ̀. There must be confirmation because a lot of people fẹ́ fìyà yẹn pawó ní báyìí wọ́n fẹ́ fìyà yẹn pawó. Wọ́n á ní látọ̀dọ̀ Rótìmí ní àwọn fàájà 2 àwọn fàájà 3 oríṣiríṣi náà máa gbé kalẹ̀. So ẹ bá mi sọ fún ìyá yẹn àti ẹ̀gbọ́n Ìyábọ̀ kán wà very very careful and vigilant. Ní àtẹ̀jíṣẹ́ tó lọ síbẹ̀ pé kí wọ́n má dá wọn lóhùn mọ́. Ṣẹ́rí ẹ̀ ń tàdé ń sọ igan tí ẹ̀ ń tà ń sọ̀rọ̀ ìtajere ọ̀rọ̀ igan símọ́ lórí. Ṣé kò lè rányàn pé kán lọ yanjú àwọn ará bí ni because ńgbà tẹ́lẹ̀rí bá ti tẹ́lẹ̀rí ò bá sí mọ́ kí ló lè fẹ́ máa jà fún. So of course ó lè ṣẹlẹ̀ kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ kọ́lọ̀ túbọ̀ bá wa lọ́ra ìyá yẹn because ìyá yẹn ni number 1 evidence
òun ló ní ọ̀rọ̀, òun bẹ́ẹ̀ ló lè sọ nǹkan tó ń ṣẹlẹ̀. bẹ́ẹ̀ So if there is a way tó fi lè provide the security fún ìyá yẹn, there should be. màá bá So àwọn tí any mo other mọ̀ person. after the program wọ́n máa tọ́ wa bá a ṣe máa go about it ó ti di Exactly. dandan báyìí. Then ṣe rí oríṣiríṣi èèyàn ló máa wá tó fẹ́ bá yín ṣiṣẹ́, ẹ wà very very careful bẹ́ẹ̀ because àwọn aráabí máa rányàn wá sínú agbo fàájà láti lè gba information, láti lè mọ next, láti lè mọ kí ni planning. Ẹni tí ò bá tí ì ní experience, tí ò tí ì ready láti ṣiṣẹ́ voluntarily, tóun gan lè sọ nǹkan tójú ẹ̀ ti rí ní church, tó ní testimony burúkú ní church, because ẹni tó bá sì jẹ́ ajá pastor, ó ì máa wò pé kí pastor má ṣe pè fóun o, ká má fi irun orí tí abẹ ò kàn rí. bẹ́ẹ̀ wọ́n sọ pé orí tábẹ ò kàn rí. Nǹkan tó fi ń dẹ́rù bá ọ̀pọ̀lọpọ̀ wọn nìyẹn o. Àwọn ní èpè tán ń pera wọn ní ẹni ìpè. Anointing kankan ò sínú ayé wọn. Anointing kan gbowó, kan bóbìnrin sùn, kan bá tọmọ lọ́mọ jẹ́ ní gbogbo wọn ní. So ẹ̀yin náà máa imagine tí yẹn ń sọ tó ń sọ fóbìnrin pé bí wọn orí ẹ̀ ṣe rí ni tàbí ẹ̀ ṣe máa rí. pastor. The next thing tó ń expect ní kí yẹn sọ pé àdáàdì o bó ṣe rí náà nìyẹn, ó ti wọṣẹ́ nìyẹn, bọ́n ṣe ń bá ọ̀pọ̀lọpọ̀ wọn sùn nìyẹn tó bá ti gọ́. Òun ni mo ṣe máa ń sọ pé obìnrin tó bá ti lóun lọ fún counseling, kò sí nǹkan tí ò ní gbé wálé fọ́kọ ẹ̀. Bí ilé ẹ̀ ṣe máa dàrú, ibi counseling náà ti máa gbélé lọ́wọ́, torí ibi counseling náà ti ń tú àṣírí ilé wọn, ibi tán ti ń dáná wọnú ilé wọn nìyẹn. Báwo lọmọ tí ò tó mi á ṣe lóun cancel ìyàwó tí mo gbé sílé? Ìwé mélòó náà kà, experience mélòó náà ní, ibo náà ti ṣiṣẹ́. Èèyàn á jókòó á lòun ka bíbélì, òun sùn lórí òkè, òun gbàdúà, àwa máa control èmi níbi tí mo bọ́jú ayé mi dé yìí. A máa sọ pé Olúwa wí. Tán bá ti sọ fóbìnrin pé madam ẹ máa ní láti wá ṣe ìgbélé, wọ́n fi size ọkọ ẹ̀ wò ni. Ẹni gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ lálẹ́ bóyá ọkọ ẹ̀ not bẹ́ẹ̀ ni. Ẹn tó bá ọkùnrin tó bá wí. Orí bẹ́tẹ̀. Godfather, ó yẹ sáré sọ̀rọ̀ Godfather. General, how you doing? To start with, anybody no lè wọ fàájà t-shirt, because very soon we'll be doing mass production of it out. Conductor our Taja Tewa war, it doesn't mean that they are part of our liberation. So the fact is that idiots here or wash off fàájà ó gbé sórí program ó fi ṣe ó dẹ̀ dalẹ̀ mẹ́ta. Yeah, ìyẹn ò matter. And another thing, èèyàn kan sọ̀rọ̀ bóyá Mr. Lagbaija or whatever. Lagbaija is a pastor, and the way I'm saying it, agbawaju agbẹ̀yìn, we don't need such people in this liberation. Àwọn ò ń ṣe blogger. We are just here to repair what rubbish you pastors, wòlíì or whatever you call yourself have done. Àwọn ọmọdé tí Elédùmarè dá láti òde ọ̀run là ń ṣe àtúnṣe. So whoever tó bá ń sọ̀rọ̀ pé ìgbà kan àwo amọ̀ra wa, we know ourselves. The real true liberation group, we know ourselves. Even out of the liberation group náà, ta tún ní àmọ́ àwọn tó jẹ́ pé wọ́n ń gba wájú wọn gbẹ̀yìn, ìyẹn by the way. Màmá tó sọ̀rọ̀ tó ní courtroom whatever, I've watched some of your program. You're not doing it like ipe èèyàn kan ló bẹ̀rẹ̀. You are doing it like ipe ẹ̀yin gangan lẹ bẹ̀rẹ̀ movement yìí. At the end of the day, we are not bothered. What we are saying is, àti tú àṣírí Olu Alo gbogbo ẹ̀ ti bọ́ síta. Bàbá eventually gbé lọ sí kọ́tò, bẹ́ẹ̀ gbé lọ sí kọ́tò, whatever tí ó bá ṣẹlẹ̀. Gbogbo ayé ti mọ̀ pé Rotimi Daniel Foundation ló tú àṣírí. And at the end of the day, it's so sad pé gbogbo àwọn téèyàn fojú tọ́ ta rò bí wọ́n máa ṣe dáadáa, wọ́n ń ṣe orí burúkú. Ṣé àṣírí tí ń tàbí òtù? But Olu Alo, like I told you, tí ó bá ṣẹ̀wọ̀n, ó máa ya wèrè within the next 3 years. Ẹ máa bẹ́ tó ní ṣòro general àlàáfíà ni o. Mi ìkúkú ní ìyá. Thank you so much for that wonderful contribution. Margaret, ṣé wà ń bẹ̀?
Margaret Morolake, ẹni láti unmute. Margaret, Ó wà ńbẹ̀ pàápàá, sà, ó wà a ti ńbẹ̀. ń gbọ́ yín. Ẹ káalẹ́ o, ẹ kú ètò, Yes. ẹ kú iṣẹ́. Ọlọ́run á máa fún yín ṣe. Mi ò kí ń dá sẹ́jọ́ ṣùgbọ́n ó dà pé ó ti tó stage tí a máa ní láti máa sọ̀rọ̀ ńsìn. Ọ̀rọ̀ méjì péré ni mo fẹ́ sọ. Alákọ̀ọ́kọ́, ṣe rí gbogbo àwọn tẹ́ ẹ máa gbà wọlé, especially àwọn tó ń gbé Nàìjíríà, ẹ ní láti wà careful pẹ̀lú wọn. Gbogbo wọn bó ṣe wà yẹn bó jọmọ ìyá yín gan, wọn lóòótọ́. They lie, they can lie, they don't care. Bíi pé kán pa èèyàn aráàlú òyìnbó ló ṣe máa ń ṣe wọ́n. Irọ́ ti pọ̀ jù. Mi ò dẹ̀ mọ why àtọmọ ìyá àti èyí tí ò ṣe ọmọ ìyá àtàládùúgbò. Irọ́ ayérayé ni gbogbo wọn máa ń pa. Ẹ máa wà careful pẹ̀lú wọn. Ṣé rí, secondly, tẹ́ bá fẹ́ bá àwọn màmá yẹn sọ̀rọ̀, ẹ ní láti send anybody lọ síbẹ̀. It's a civilized world la wà nísìnyí. Fóònù yín ṣiṣẹ́ náà. You can call the mama on video or call the sister. Mo fẹ́ bá màmá sọ̀rọ̀, ẹ lọ sọ́dọ̀ màmá. Ẹ bá wọn sọ̀rọ̀ direct. Ẹ má rán àwọn èèyàn lọ mọ́ because wọn lóòótọ́ nílùú yẹn. Nǹkan tó ń pa ayé ìlú yẹn nìyẹn. Tó fi ń dàbẹ̀ ni pé ìlú yẹn kò lọ síwájú. Kí ló dé? Kí ló wà nínú ayé yìí? Tá a bá sòótọ́, àákú. Left alone, ẹ̀yin tẹ́ ń parọ́. Dandan ni everybody máa lọ. Everybody ló ní ọjọ́ àti lọ ẹ̀. But irọ́ ti pọ̀ jù nílùú yẹn. They are not truthful. They just want to continue to destroy. Àtàwọn pásítọ̀ o, àtèyí tí ò ṣe pásítọ̀ o, wọ́n kàn máa parọ́ ni. Kí ló dé? Kí ló wà nínú ayé yìí? Òfo ní gbogbo ẹ̀. Tó jẹ́ pé ọjọ́ tí a bá jẹ́ ìpè Ọlọ́run, aṣọ tá a wọ̀ lọ́jọ́ yẹn, wọ́n á bọ́ lára wa, wọ́n á sọnù. Èyí tí a kò fi ọwọ́ wa rà, tí a kò fi ojú wa rí, òun náà máa wọ̀ fún wa. Kí ló wá dé tá wá múlé ayé tá múlé? Ilé kókó báyìí. Ó ti pọ̀ jù. My brother, Ọlọ́run á fún yín ṣe. Ẹ kàn wà careful pẹ̀lú àwọn èèyàn. Ẹ ṣé, thank you Ẹ so wà much. careful, Ọlọ́run á túbọ̀ máa wà pẹ̀lú yín. Kì í ṣe gbogbo ọmọ Nàìjíríà tó wà Nàìjíríà ló nírọ́. As a matter of fact, you still see some very notable Nigerians. So pé téèyàn bá lóore ọ̀fẹ́ láti bá wọn dá nǹkan pọ̀, èèyàn tún máa wò pé aṣọ àpẹẹni yìí ṣọmọ Nàìjíríà ní ṣá. Kì í ṣẹ̀bi àwọn tó ń sọ náà torí ibi tá a bára wa dé náà ni Ọlọ́run á dẹ̀ ràn án lọ́wọ́. Ẹnjíníà, ẹ bá mi gbóhùn sókè sà. Ẹ kálẹ́ o, Brother Rotin. Ẹ kálẹ́ sà. Gbogbo nǹkan tí àwọn tó sọ̀rọ̀ síwájú yẹn sọ, that is the best thing for you to do. Kí ká lè ja ìjà yìí ní àjàyege. Tẹ́ bá ti notice anybody, whosoever that person is, ẹ ṣá ṣe fídíò disclaimer fẹ́ gbé síbẹ̀ kí gbogbo ẹ mọ̀ pé yes ẹni bí lélẹ̀. Ní stage tá a wà yìí kò sí pé à ń bo anybody. Ẹ bo anybody bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ni. Then secondly, nípa ti ọ̀rọ̀ ìyá Ìjẹ̀ṣà, bóyá ẹ máa sọ pé tó bá ní fóònù, bóyá a máa ra fóònù fún wọn ni ẹ máa bá wọn sọ̀rọ̀ direct. Ẹ ṣe fídíò pẹ̀lú wọn direct. Okay. Ṣé ẹ gẹ́gẹ́ tí mo sọ yẹn? Ó yé mi. Tẹ bá rán èèyàn lọ. This country, we are very, very, very corrupt from the head to the toe. Mo lè parọ́ fún èmi ó kèé sí èmi náà tí mo rán ọmọọṣẹ́ mi iṣẹ́ because I'm Nigeria, I'm the building and construction. Mo rán ọmọọṣẹ́ mi iṣẹ́ pé kó lọ ṣọ́ àwọn tó wà ní site. Ó gbowó lọ́wọ́ mi o. Gbà tó débẹ̀, ó sọ fún ọ pé ó tún gbowó lọ́wọ́ wọn pé nǹkan tó ń rí tó bá fẹ́ kó òun sọ fún engineer báyìí ni. Òun náà dẹ̀ mọ̀ pé mo fi èèyàn ṣọ́hùn. Chai. Ṣé ẹgbẹ́ ìkan tí mo sọ yẹn? Ṣé ń gbọ́? Bẹ́ẹ̀ni. Hello? Hello.
ṣé wà pẹ̀lú mi. bẹ́ẹ̀ni. So bí ọ̀rọ̀ mánu Kọ́láwọlé yẹn ṣe rí yẹn bó ṣe jẹ́ yìí èèyàn burúkú ni wọ́n. bẹ́ẹ̀ni. ẹ gbé ẹsẹ̀kẹsẹ̀ ní alẹ́ yìí gbogbo ẹgbẹ́ èmi David tí n bá ti shut down live video ni máa gbé síta kó má bà àwọn ọmọ Nàìjíríà lórúkọ jẹ́ mọ́ olórí burúkú èèyàn yìí. bẹ́ẹ̀ni disclaimer ni bẹ́ẹ̀ni ó yé mi. Straight off kí gbogbo everybody ló wà ní platform gbogbo apapata ká share round ká spread yẹn. bẹ́ẹ̀ni. gbogbo agbẹ́dọ̀ spread yẹn ká share káàkiri all our social media platform ká share ti gbogbo everybody read because enough of all these wicked people. bẹ́ẹ̀ni. ṣé àgbẹ̀ mo sọ sórí mi fún yín dàgbọ́n náà rè. bẹ́ẹ̀ni. ẹgẹ́ tiẹ̀. bẹ́ẹ̀ni. mo sẹ́ni 40-feet container méjì láti London. Àwọn olóyè burúkú orí yẹn gbọ́ ẹ̀ wọ́n gba ọgbẹ́ mo dé báyìí mi ò bá àwọn ọkọ̀ ìmọ̀tò máa. ẹ sọ bẹ́ẹ̀. I have to start afresh, yeah. So èmi bẹ́ẹ̀ ṣe wà yìí èmi ò bẹ̀rẹ̀ anybody o má sọ àpánígbà ó ní máa kọ́ tí mo lọ ká bọ́ ṣọ́ọ̀ṣì ẹ̀ ní ilé àbàdàn báyìí ní wọ́n tó gbá mi ó lọ mọ́ṣọ́ ṣọ́ọ̀ṣì ẹ̀ tó gbé mi lọ́wọ́ ẹ̀ o. ẹsẹ̀kẹsẹ̀ ìgbà tó wọ́n gbàjú pa wọ́n ní bẹ́ẹ̀ wòlíì bẹ́ẹ̀ kò ní dá wòlíì ọlọ́ wòlíì jẹ́. ẹ má dá wọn lóhùn àwọn ẹni bíra hello orebete hello oh my god Don ṣe wà bẹ́ẹ̀ sà ẹ bá mi on mute sà Don. ẹ kálẹ́ o. ẹ kálẹ́ sà. ok ṣé ẹ ń gbọ́ mi dáadáa. First of all mi ò gbọ́ ìbẹ̀rẹ̀ kéèsì ọ̀gbẹ́ni yẹn. But nǹkan kan tí mo notice ni pé as bold and as strong as you are, you have your own weakness. Bẹ́ẹ̀. Weakness ẹ yẹn gangan òun ló fi wọlé sí ẹ lára. Bẹ́ẹ̀. That is humanity and you are so emotional about it. Ó ṣẹlẹ̀ gan nìyẹn sá. Yes, I truly understand. Mi ò wá fẹ́ ká rule out the fact that wípé irú àwọn Olu Alo yẹn pé ẹni Ọlọ́run náà pera wọn pọ̀tẹ́ ní èṣù ni wọ́n. Right? As this thing is going on, làwọn náà máa go underneath everything to make sure pé wọ́n da gbogbo kìíní irú. You understand? Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Bible, ó ní do not be unaware of the devices of the devil. Bẹ́ẹ̀ni. So ọ̀rọ̀ ọ̀gbẹ́ni yẹn Tèmítọ́pẹ́ yẹn I think they are just they want to use it to weaken the spirit. You understand? Ìgbà tí wọ́n kọ́ gbogbo kiri àwọn mú níwọ̀n ọ̀dẹ̀ mi tó ń bá fà ni o. Wípé resilient attitude ẹni ó kọjá gbogbo level yẹn. Wọ́n ní nǹkan jẹ́ pé ó yé wọn pé sẹ́ there is no going back ní sẹ́ ló tì mí táwọn bí àti tamọ́rin ìtàn bóyá 2018. Then social media yìí like I told you èmi ò really know much about it but mo mọ̀ pé quite a number of people ni wọ́n ń gbọ́ tán dẹ̀ ń wò ó. You understand? Irú wa ògiri wa òun ló dẹ̀ máa wá síbẹ̀. Okay, I remember what I wanted to say now. Ṣé rí anybody tó bá ti wá sórí program yìí mo máa advice yín pé technically ẹ máa já wọn dànù tó bá ti ń pe orúkọ Jésù. Wòlíì kan wà àwọn kan sì dá wọn ṣe kinní kan because mo máa ń gbọ́ táwọn yẹn ṣe máa ń sọ̀rọ̀ máa kàn máa wọ̀ wọ́n báyìí pé look at this idiot. They will not come out wípé okay àwọn fẹ́ defend àwọn ẹni yẹn directly but one way or the other wọ́n tún fi ń defend wọn ni. À ń sọ pé nǹkan kan à ń sọ pé kinní yìí pé all of you are all the same. Ẹ sọ pé àwọn kan sì wà wọ́n dánú wọ́n ṣe kinní kan. Okay, when you are saying pé àwọn kan dá tó yẹ pé about 1% of them ló dá obviously all of them are not good. Yes, obviously all of them are not good. They are just bunch of thieves. Ìyà tó ń jẹ wá Nàìjíríà ti tó ebi yìí tiẹ̀ pọ̀ kán jẹ́ ká máa dáko.
kí wọ́n jẹ́ ká parí Sherry, ìjọba look at that boy Temitope yẹn, right? And when you look at him, ẹ ti rí pé ẹni tí ò lè ṣiṣẹ́ ni. kò fẹ́ ṣiṣẹ́ owó ọ̀fẹ́ ló ń wá kiri. He's a bloody lazy idiot. You understand? He's a bloody lazy idiot. So by the time they come and they start telling stories of their life, ẹ ti mọ̀ pé okay, iṣẹ́ ti bá àwọn eléyìí múlẹ̀. They are not the type of people you are supposed to even mingle with. Yes, they are not the type of people. Èyàn kàn máa ra fi system jẹra fún wọn ni. rí ohun tí a mú wá fún wa lénìí, ẹ bá wa like, ẹ bá wa share, ẹ bá wa subscribe sí Orí Òjíṣẹ́ TV, ẹ bá wa tẹ notification bell so that a bá tún mú àwọn àkọ̀tun wá fún wa, ẹ̀yin lẹ́ ò kọ́kọ́ máa rí títí di ìgbà tá ò tún máa pàdé lórí Òjíṣẹ́ TV. Ó dàbọ̀.